وخير الناس عند الله شخص تجلى بالمكارم والصفات إذا جلسته يوما تجده لطيف القول موصول الثبات ibi tí gold bá wà tó bá tẹ̀dó sí lára yẹn fowó àkàndé ọmọ. gbogbo bí kíbi tí ń bá wà lórílẹ̀ ayé ọ̀fọ̀ rẹ̀ wá mi kan fi wá mi rí. torí bí kò bá wọjà kìtìkìtì tẹ̀ ògòdè tí mo bá rè nígbà ìwálé. Àwíyé akọrin gbẹ́ sìngà alálùbáríkà. èmi ni gòdáyé pé wò nínú àlàyé. Àmọ́dá o essential commodity bí kò tún ṣe ṣàǹfààní tó sì tún pàtàkì tó ní ìkárí ayé gbogbo ni ó bá mi sọ̀rọ̀ mi. essential commodity tó ṣe ṣàǹfààní tó sì tún pàtàkì tó ní ìkárí ayé gbogbo ni ó bá mi sọ̀rọ̀ mi. essential commodity àwíyé alálùbáríkà mo ní bí kò tún ṣe ṣàǹfààní tó ní pàtàkì gbogbo ìkárí ayé gbogbo ni ó bá mi sọ̀rọ̀ mi. essential commodity ó ṣe ṣàǹfààní káyáyé o káyáyé gbogbo ni ó bá mi sọ̀rọ̀ mi. Àwíyé torí góòdù tọ́lọ́hún ṣe mí làwọn tèmi ṣe ń fẹ́ mi. tán ṣe ń fẹ́ mi alhamdulillah nítorí wúrà tí mo jẹ́ wọ́n ṣe pé mi gẹ́gẹ́ bí ọmọ tuntun. ọlọ́run nítorí góòdù tó ṣe mí òun náà ṣe ń fowó wá mi. góòdù tí mo jẹ́ tí ó lè di value. náà ṣe ń fọlá wá mi. ẹni ọlọ́run bá tẹ́ ní góòdù bó débi bó dọ̀hún àkọlé láti lọ sí àyẹ̀sí ìwà lẹ́yìn. wọ́n máa ṣùgbọ́n ìbéèrè ṣe ń bójú rà. essential commodity bó ṣe ṣàǹfààní tó pàtàkì gbogbo ni ó bá mi sọ̀rọ̀ mi. tó bá sọ pé nǹkan wà precious ó wà valuable very very expensive orí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ extravagant very important nǹkan wà relevant profitable value kò ná pé bẹ́ẹ̀ wúrà náà ń gbórí fún ọlọ́wọ́n bá ọ jẹ́ kémi náà gba ìkọlà ìbúrẹ́kẹ́. essential commodity tó ṣàǹfààní tó pàtàkì gbogbo sọ̀rọ̀ mi. ọdún lórúkọ tó pàtàkì làbùkù máa wá kiri. olówó orí ń jàjẹ ìyẹn ò pé kó níyì ọlọ́run ló pín ní níyì o. Àmọ́dá olówó ọlọ́rọ̀ kan tó bá ti tẹ̀ nǹkan ṣe kọ́lọ́hún máa yẹ̀yẹ̀ wá ẹni ó bá gbà yìí lára rẹ̀ o. ó ti dèèyàn jábútẹ́ ó ti dèèyàn yẹpẹrẹ ó ti dèèyàn bíntín. ọlọ́run má fi mí ṣẹlẹ̀ ẹ̀yà o. àṣẹ̀dá ṣàánú fún mi jẹ́ ìgbà ìdánjọ́ alẹ́. essential commodity bí góòlù ṣe ṣàǹfààní tó sì tún pàtàkì tó ní ìkárí ayé gbogbo ni ó bá mi sọ̀rọ̀ mi. àbùkù oníwo ṣùgbọ́n ṣá òkú lè kọ́ nípa. tó bá ti wúyò méjì mẹ́ta ó ti dàpọ̀ ẹgbẹ́jọ̀dá. Àmọ́dá àbùkù
ṣùgbọ́n ṣá ò lè kàn nípa. iyì ara mi má jẹ́ kó wọ̀kùn òògùn láéláé. àkókò ní wo ṣùgbọ́n ṣá ò lè kàn nípa. iyì ara mi má jẹ́ kó wọ̀kùn òògùn láéláé. alájí àmọ́jà o alálùbáríkà o làkọrin gbẹ́sìngà ọmọ Najimu ní Ìbàdàn o. mo ń bẹ̀ Ọlọ́run o ẹni tí gbóhùn gbàròyé o nínú ọ̀la rẹ o ògo rẹ tó ga jù nínú títóbi rẹ o gbígbọ̀ngbọ̀n rẹ o nínú agbára rẹ o láyé ara ṣì rẹ o nínú àánú rẹ pẹ̀lú ìyọ́nú rẹ tó ga jù. ìyára mi má jẹ́ kó pọ̀ dànù láyé. ìwọ́n yàyẹ́ mi má jẹ́ kó dògùn kò bíríbírí. àkókò ní wo ṣùgbọ́n ṣá ò lè kàn nípa. iyì ara mi má jẹ́ kó wọ̀kùn òògùn láéláé. kò ti tẹ́wọ́ mi síwájú rẹ o. olùfihàn ṣọlá tó fi ṣayọ̀. ọba bíi Ali Azeez. abiyì ńlá tí ó máa sírú ẹ̀. bàbá tún dọ̀rùn kó máa sábìyì. ìyá ńlá ẹ wo yìí tó fi sára Káàbà. ní gbogbo ìgbà náà rọ̀ kíkà ẹ̀. láyé ẹ wo ìyàpọ̀lé ní Mẹ́kà Mẹ́dínà. ẹ tún wò kí àràfà yàtọ̀ sókè tó kù. wọ́n ní friends ọlọ́run ẹni abiyì gẹ́gẹ́ bí òjíṣẹ́. sáyé ó fi wá bí ìrànà bí Muhammad. gbogbo ẹ̀ kòkòrò yín ẹ wo bó ṣe níyì. láyé òrùn oṣù pàṣẹ níyì méjèèjì. ó powerful tún wo omi òkun bó ṣe níyì tó pọ̀. láfiwé. èèyàn lè wo afẹ́fẹ́ láyé sí àtẹ̀gùn. ìnira ní ìyá ara omi kò lè kúrò níbẹ̀. possible iyì gold àṣàṣì pẹ̀lú èdè. kò lè mú ọba oníyì dákú fún mi níyì. rẹpẹtẹ mi ò fẹ́ yòówùrọ̀ tí ó ní dọ̀sán o. láyé mi ò fẹ́ dọ̀sán tí ò ní dalẹ̀ o. rárá pápá yìí tó fún mi táwọn fans mi fi pọ̀ rẹpẹtẹ. ọlọ́run má gbà mú ibà mi. láyé olúwa dákun gbọ́ pé mi. tààlà ìlàyé dákun gbẹ́bẹ́ mi. bàbá náà má gbà yìí tó wà lára mi. àtàpọ̀lé má jẹ́jẹ́ ní ẹ̀sìn ọlọ́run. ṣàánú má má jẹ́jẹ́ ní ìyá orí mi. ṣàánú tí bá yọ lókèrè kán má ṣe jápa. ṣàánú kán má yọ̀ mọ́ mi ní níbikíbi. ṣàánú kí má jẹ́ ní àrùká fáwọn ẹbí mi. ṣàánú ọwọ́ tó ń bùyàn kó má gba bára o. ṣàánú ẹnu tó jẹ́ dídùn kó má jẹ kóró. ṣàánú ẹnu mi tó jà dúdú kó má jẹ kíkan. ara mi tó wọlé tẹ̀sí kó má wá kísà o. orí tó ti sun má ṣàn kó má sun búkà o. wọ́n ṣe ń gbé mi jẹ̀jẹ̀ kí má ṣe rọrùn. má fi mí ṣẹlẹ̀ ya ẹ̀dá mi yé o.